ẹ̀yin ayé ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ láàrin fúnkẹ́ akíndélé àti tóyìn abraham ara mẹ́rìírí. Ẹ wá wo ohun tí wọ́n ṣe fún ọmọ ìyàbọ̀ òjó ní tanzania lórí ọ̀rọ̀ olè tí wọ́n ní Portable jà. bọ́rọ̀ ṣe jẹ́ rèé, ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Habib Òkìkíọlá táwọn olólùfẹ́ rẹ̀ ń pè ní Portable ti jáde láti wá sọ̀rọ̀ nínú fọ́nrán kan tó ṣe lórí ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án wípé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ náà. Portable ló lọ tọná wárọ̀. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Very Dark Man ló gba Tinubu níyànjú láti pèsè iṣẹ́, rí sí ètò ààbò, kó sì ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa dára, àti wípé kó kọ́ ọgbọ́n lára ààrẹ Buhari tó kú táwọn èèyàn ń yọ̀. Èyí tó mú kí Portable jáde síta láti wá fún Very Dark Man lésì wípé kí ni ìdí tó ṣe ń bú Tinubu nígbà tí kò ṣẹ̀ tàbí ṣe ohunkóhun fún un. Portable sọ pé lásìkò Tinubu ó gbé ọkùnrin náà nítorí lásìkò rẹ̀ ló ra mọ́tò tó sì mú omi inú ike. Àwọn àgbà sọ pé tọ́wọ́ bá jọ tẹni téèyàn ò bá lè fèsì, ẹ̀wù ìjà ló ń bẹ ẹni náà. Very Dark Man ti fún Portable lésì ọ̀rọ̀ ẹ̀ tó sì gbé fọ́nrán kan síta níbi tí wọ́n ti já Portable sí òòrùn gólótó tí ọkùnrin náà sì ń sunkún táyàn sì ń pariwo wípé ó jí kẹ̀kẹ́ márúwá. Very Dark Man sọ pé òun ro tọlọ́run mọ́ lára ni òun ò bá gbé fọ́nrán ibi tí abẹ́ Portable ti ń hàn síta. Ọ̀rọ̀ náà dùn Portable gan ni, èyí tó mú kó sáré ṣe fọ́nrán kan síta láti wá ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́, tó sì sọ pé àdúgbò tí wọ́n sọ pé òun ti jí fóònù rèé o, tí àwọn sì ti parí ìjà tí wọ́n sì ti padà gbé ṣó fóònù. Portable kàn rẹ̀ wípé tí wọ́n bá báyàn jà tí wọ́n bá ti rí ẹni náà mú, wọ́n á pariwo olè lé lórí. Ìdí tí wọ́n ṣe pariwo olè lóhun lórí nìyẹn, àti wípé òun ò jalè, òun ò sì jí kẹ̀kẹ́ napẹ́pù. Àwọn jà àwọn sì ti parí ìjà náà. Ọ̀pọ̀ ìjà tó máa ń wáyé láàrin àwọn òṣèré ilẹ̀ wa, àwọn olólùfẹ́ wọn ló máa ń fàjà náà tí wọ́n sì máa ṣàtìlẹ́yìn fún ọ̀kan tí wọ́n sì máa kórìíra ìkejì. Ìròyìn tó lọ nígboro ayé ni pé ìjà tó wà láàrin àwọn gbajúgbajà òṣèré ilẹ̀ wa méjèèjì, ìyẹn Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham ti parí. Èyí tó mú káwọn èèyàn sọ pé káwọn olólùfẹ́ wọn lọ sórí agbéjẹ́mọ́wọ́ kí wọ́n lọ fàdárọ̀. Nínú fọ́nrán kan tí Fúnkẹ́ Akíndélé ṣe tó gbé síta táwọn olólùfẹ́ rẹ̀ sì ń kọ ìwúrí sábẹ́ fọ́nrán náà, tí Tóyìn Abraham náà ò gbẹ́yìn tí ó sì sọ pé àǹtí Fúnkẹ́ ẹ dùn ún wò, tí Fúnkẹ́ Akíndélé sì fún un lésì wípé Tóyìn oníjọ̀gbọ̀n ò ṣeun, èyí tó jẹ́ ìyàlẹ́nu fún àwọn ènìyàn. Tí ni wọ́n sì dùn wípé ìjà ọjọ́ pípẹ́ ti parí kí àwọn olólùfẹ́ wọn sinmi àgbájá. Pẹ̀lú bí òṣèré ilẹ̀ wa ìyẹn Ìyábọ̀ Òjó ṣe ń la àwọn ìdojúkọ kan já, níṣe ni orí rẹ̀ tún gbé sókè tí àwọn ọmọ rẹ̀ tún ń ṣoríire. Látàrí bí iléeṣẹ́ òfurufú ṣe fi ọmọ Ìyábọ̀ Òjó ìyẹn Priscilla Òjó àti ọkọ rẹ̀ ṣe aṣojú wọn. Nínú fọ́nrán kan ni Juma Jux àti ìyàwó ẹ̀ wọ aṣọ àwọn tó máa ń wa bàálù tí wọ́n sì kéde bí àwọn awakọ̀ ṣe máa ń kéde bí ọkọ̀ bàálù ṣe fẹ́ gbéra. Èyí tó mú káwọn máa kí wọn kú oríire tí wọ́n sì ń gbà ládùúrà fún wọn wípé ìgbéyàwó wọn á dalẹ̀. Kò pẹ́ náà ni ìyá ìyàwó náà tún gbé síta pé àwọn iléeṣẹ́ kan náà fi òun ṣaṣojú wọn. Lóore bá ń yí wore fún Ìyábọ̀ Òjó.